oúnjẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o, Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀, ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o, Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run, àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó. Ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o, bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá, tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro, àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ròhìnròhìn láwùjọ wa. Gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o, Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin ọmọ kóòtù òjìrì níbikíbi tí ẹ bá wà ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Mo tọ́ kí yín kú ọdún tuntun, èmi wà á sọ̀pọ̀ ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi. Awuyewuye kan tí ó ń lọ ní orí ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ ti sọ̀rọ̀ nípa ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti pè mí tí wọ́n fẹ́ gbọ́ tẹnu mi. Yorùbá sì ní o ti wí lò làwí, àìpé o ti pòwì. Ìgbà tí èèyàn bá sáà sọ̀rọ̀, wọn sáà ní sọ pé nǹkan báyìí ló sọ. Nítorí pé mo dẹ̀ ní reason ni pé nǹkan yẹn ṣẹlẹ̀ láàrin bàbá wa Aláàfin Ọ̀yọ́, lẹ́ni tí àwọn ọmọ Ọ̀yọ́ ti ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ẹni pé mò ń bú wọn tàbí mò ń ṣe àrífín sí wọn. Despite the fact pé èmi mọ̀ pé mo ń try láti caution n tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ni. So pípè yẹn ti wá pọ̀ jù, ó ti wá fẹ́ sọ mí di ojo, bóyá ó ń bẹ̀rù ni, bóyá kìnní kan ni. Ìbẹ̀rù kọ́ o, pàjẹ́ bàálẹ̀rù, kò sí ikú tí ó pa alàgbà táà ní bá pò lórí ẹ̀ mbẹ̀. Èmi náà ò kì í sọmọdé mọ́, mo ti sún sókè díẹ̀ lọ́jọ́ orí. Ìdí tí mo ṣe wò pé mi ò ní dá sọ̀rọ̀ yẹn nìyẹn. Ṣùgbọ́n bí àwọn èèyàn bá wá ń pè èèyàn lọ́tùn lósì, bí àwọn èèyàn ṣe ń pè mí, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ fídíò táwọn ẹlòmíín ṣe, táwọn ọ̀pọ̀lọpọ̀ blogger ṣe làwọn èèyàn send sí mi tí mi ò sì sọ̀rọ̀. Ọ̀gbà tó wá la pípè ká máa pè ní àkílẹ̀ rí sọ̀rọ̀ yẹn, ṣe é sì sọ nǹkan kan mẹ́rin, mo wá decide pé máa sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ náà, àwọn onílàákàyè ni mo fẹ́ bá sọ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ nílàákàyè nílẹ̀ kóòtù òjìrì pátápátá, gbogbo yín ni mo fẹ́ bá sọ. Ṣé rí, bí èèyàn ò bá ru epo tí kò ru omi, tí wọ́n wá sọ pé ẹ rọra o, ẹ rọra o, ẹ rọra o, òun tó need láti rọra. Ìgbà kì í tọ́ lọ bí òréré, ayé kì í tọ́ lọ bí ọ̀pá àbọn. Níjọ́sí, nígbà tí ọ̀rọ̀ bàbá wa Ọọ̀ni àti bàbá wa Aláàfin Ọ̀yọ́ ṣẹlẹ̀, mo ṣe ìkìlọ̀ tó yẹ kí n ṣe, mo dẹ̀ forecast. Mo wọ́nu bàbá wa Aláàfin gbà náà pé bàbá, lóòótọ́ ọ̀rọ̀ ẹnu obì la máa ń gbọ́ nídìí òòṣà, kì í gbọ́ òòṣà gangan, ò kì í sọ̀rọ̀. Ṣùgbọ́n tí òòṣà bá sọ, ni obì ń túmọ̀ nílẹ̀ Yorùbá.
tẹ́ bá ti dá obì báyìí n tó bá sọ ntí òrìṣà tẹ́ pa obì nídìí tá a dá obì nídìí yẹn n tó bá sọ òun ni obì yẹn máa túmọ̀ fún wa. mo ti pariwo tó ṣùgbọ́n n tó máa ń dùn mí ni pé bó tilẹ̀ jẹ́ pé mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìlú Ọ̀yọ́ yẹn náà tí wọ́n sì ń kan sára sí mi lórí ipa tí mo kó despite the fact pé ọmọ Ọ̀yọ́ ni wọ́n, torí wọ́n rí nírí pé ìkìlọ̀ ni mò ń ṣe o. Gbogbo ohun tí mo dẹ̀ ṣe ń gbà náà lọ ni mo sọ pé ìkìlọ̀ ni mò ń ṣe. Ṣe rí kí òkú ó kọjá tàbí kí àbàmì èèyàn kọjá kí ajá má gbó, gbogbo ara ajá kọ́ ló gbà o. Gbogbo àwọn tẹ́ rí pé wọ́n ń sọ̀rọ̀ lénìí, ẹ má dá wọn lẹ́bi o, ẹ má dá wọn lẹ́bi. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ àpọ̀dà ni wọ́n ń sọ, èmi náà jáde fún wọn. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti ń sọ̀rọ̀ síbi tó yẹ kọ́rọ̀ lọ, àwọn kan ń fi ọ̀rọ̀ tèmi àti Awíkonko wọ́n fi ń jomitoro ọ̀rọ̀. Mo dẹ̀ máa ń sọ ọ̀rọ̀ kan fún yín wípé reaction wa ó máa ń ní ìyapa. Ẹ rí i pé mo ti sọ ti pọ̀ gan lórí fídíò mi pé tí ẹnìkan bá wọnú ilé tó bá èèyàn mẹ́fà nú ilé yẹn tó bá gbá èèyàn mẹ́fẹ̀ẹ̀fà létí, 6 different reactions lè máa rí. Tí wọ́n bá kọ stories, tí wọ́n ṣe script yẹn tán, tí wọ́n bá gbé fún different director 8 different stories lè máa wò. Bí àwọn èèyàn yòókù ṣe ń sọ̀rọ̀, bí kálukú ṣe lè sọ nìyẹn. Àwọn kọ́ lèmi, èmi kọ́ làwọn. Ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ lórí tó tó ṣẹlẹ̀ láàrin bàbá wa Aláàfin Ọ̀yọ́ àti bàbá tèmi nìbàdàn, bàbá Olúbàdàn, ẹ̀yin èèyàn, gbogbo ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ lórí ẹ̀ mi dá wọn lẹ́bi. Torí tá a bá ní ká jẹ ìkúrú ọ̀tẹ̀ kó tán, kó dáa kó tún jẹ́ pé ẹnìkan ó máa gbọ̀nwọ́ ẹ̀ sínú àwo. Ẹ dákun ẹ̀yin èèyàn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni àwọn ọmọ Yorùbá fi máa ń fúnra wọn ní respect, àpọ́nlé. Ṣùgbọ́n èyí tó lágbára jù òun ni ọjọ́ orí. Èyí tó lágbára jù ni ọjọ́ orí. Ẹ jẹ́ kí n wá sọ pé bàbá wa Olúbàdàn, kí n sọ pé ọmọ kékeré ni wọ́n, ṣùgbọ́n ẹ̀pọ̀ntẹ́pọ̀n àwọ̀ ọ̀kan yìí jù kan lọ. A lè sọ pé nítorí kí ọmọ kú kó máa fi nǹkan ọmọkùnrin bàbá rẹ̀ ṣeré náà. This thing is getting out of hand. Àwa tá a jẹ́ ọmọ kéékèèké gan láàrin ara wa, tá a jọba, tá a ṣe ìjòyè ọba, ẹ jẹ́ pé honorary olóyè làwa. Àwọn ọmọ kan wà nídìí iṣẹ́ tíátà yìí. Ẹ jẹ́ kí n fi irú Fẹ́mi Adébáyọ̀, ẹ jẹ́ kí n fi irú Ìtẹ̀lẹ̀, ẹ jẹ́ kí n fi irú àwọn Láwórì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ jẹ́ kí n fi wọ́n ṣe àpẹẹrẹ. Ẹ rí i pé wọ́n kéré sí mi níyì lọ́jọ́ orí. Gbogbo ìgbàkúgbà tá a bá wà ní outing, tí wọ́n bá wọnú agbo yẹn, wọ́n kọ́kọ́ kí àwa tí àpọ́nlé yẹn tọ́ sí, wọ́n kọ́kọ́ kí wa káàkiri. Respect is reciprocal. Tó bá jẹ́ pé àwa náà ò kí reciprocate respect wọn ò ní fún wa mọ́. Àwa náà á dẹni ẹ̀tẹ́
lójú wọn. Ṣùgbọ́n àwọn tí mo dárúkọ yìí, òru Ibrahim Chatta àti àwọn éèjì wọn yẹn, tán bá bá mi lójú agbo, tán bá ti ń bọ̀ wá lọ́ọ̀kan báyìí tí mo rí pé wọ́n ń bọ̀ wá kí mi, orí ìdúró ni wọ́n bá mi. Mi ní jókòó sórí ìjókòó kí wọ́n á nawọ́ sí wọn. Mo tún sọ̀rọ̀ tàwa ara wa nìyẹn o, táwa jọmọ kékeré, táà kì í sọba, táà kì í ṣèjòyè. Gbogbo ohun tí jẹ́ respect ọwọ́ ọmọ kóòtù òjíire ló pín sí, ọwọ́ ló pín sí. Tí èèyàn bá dẹ̀ ń ṣe àṣejù, Yorùbá ní àṣejù bàbá àṣetẹ́, òbí ló sọ bẹ́ẹ̀, wọléwọlé wò dé aláṣejù, àṣejù bàbá àṣetẹ́. Mo sọ fún yín jọ sí pé tí wọ́n bá ń fi ọ̀rọ̀, tí wọ́n bá ń kó ọ̀rọ̀ kan sí èèyàn létí tí wọ́n fi ń gbé ẹ̀mí èèyàn sókè tàbí fi ń gbé ẹ̀mí èèyàn ga síbi tí ò yẹ kémi èèyàn ga sí. Mo sọ fún yín pé alágbára tó ti ṣubú, alágbára tó ń fọmọ odóore mú, ẹ rọra o, torí a ti mọ iye alágbára tó ti ṣubú sẹ́yìn o. Àwọn alágbára kan ti ṣubú lójú ìjà, àwọn kan wọn ò tiẹ̀ bá wọn jà, fúnra wọn ni wọ́n kàn déédéé ṣubú. Tí irú wa ẹ bá ń bá bàbá wa Aláàfin sọ̀rọ̀ níjọ́sí, ẹni àwọn blọ́gà ni àwa là ń dá wàhálà alẹ̀, ẹ̀yin gangan ò bára yín jà, ta lè ń tàn? Ẹ dákun, ta lè ń tàn? Ṣé àwa lè ń tàn ni àbí ẹ̀ ń tanra yín lórí ọ̀rọ̀ yẹn pé ẹ̀ bára yín jà? Bàbá wa Olúbàdàn débẹ̀ yẹn, Ṣèyí Mákindé ó dìde nàró kí bàbá wa Olúbàdàn. Ẹ dákun, ta ni bàbá wa Aláàfin Ọ̀yọ́? Ṣé tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ bá tiẹ̀ tí wọ́n bá dìde tí wọ́n kí bàbá yẹn, ṣé wọ́n ti rí dínkù ara wọn nìyẹn? Nígbà tó jẹ́ pé bàbá wa Ọọ̀ni, àwọn èèyàn ló ń bá wọn jà lórí kí wọ́n yé máa náwó sáwọn èèyàn. Ìrùkẹ̀rẹ̀ tẹ́lí pé ń pariwo kán máa mú lọ́wọ́, kán máa mú dání, kọ́wọ́ wọn má bàa gbófo débi pé wọ́n máa náwó sí àwọn èèyàn ẹni Ọọ̀ni. Kíní yẹn Ọlọ́run ní máa ń fúnyàn, èèyàn ò lè fún rẹ̀. Èèyàn sì tún wá lè fúnra ẹ̀ téèyàn bá wà ní ipò téèyàn fi mọ̀ pé ń gbọ́dọ̀ sí gbéraga nípò tí mo wà yìí, torí ìgbéraga wọ́n máa ń síwájú ìparun. Bàbá wa Aláàfin Ọ̀yọ́, Ọlọ́run ní jẹ́ ẹ parun. Gbogbo ọ̀rọ̀ tí mo bá yín sọ ń jọ́ sí nígbà tí ọ̀rọ̀ yẹn kọ́kọ́ ń bẹ̀rẹ̀, àwọn táìmù kan wà tí mo pè fóònù yẹn tẹ̀ gbé gẹ́gẹ́ bí mo ti ṣe sọ sẹ́yìn náà. Brọ́dà mi kan tí mo mọ̀ tí wọ́n jẹ́ bíi PA fún yẹn, àwọn táìmù kan wà tí mo pè wọ́n náà táwọn náà gbé. Ìmọ̀ràn tí mo wá fún yín lórí fídíò yẹn, mo fẹ́ pè yín kí n sọ fún yín, bóyá ẹ wá gbà ọ tàbí ẹ gbà ọ, ṣùgbọ́n nítorí wípé ẹ fún mi ní opportunity kí n rí yín bá sọ, bàbá, ó ní mo ṣe jáde wá sórí fídíò láti wá bá yín sọ káwọn èèyàn lè mọ̀ pé èmi náà dá sí. Tẹ́ bá wá rántí, mo sọ wípé purọ́ ní ẹ̀tẹ́ ní mú wá o. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ńgbà yẹn, bàbá, mo ní ẹ̀tẹ́ ni ó gbẹ̀yìn ẹ̀ o. Ẹ̀tẹ́ ni yóò gbẹ̀yìn. Ẹ jẹ́ ká sá fún ejò tá a bẹ́ lórí o. Ẹ̀tẹ́ ni ó gbẹ̀yìn kíní yìí o. Ẹ dẹ̀ ṣe tí gbogbo ayé fi wá rí yín láláṣejù. Ẹ dákun, lẹ́yìn ẹ̀mí àìwò, ọba wo ni wọ́n rí dínkù ní Yorùbá? Bàbá Aláàfin Ọ̀yọ́, ẹ kì í ṣe ọba kékeré ní ilẹ̀ kóòtù òjíire. Ìjà ló dé lórí dòwe. Ìjà ló dé lórí dòwe. Ó ń yà mí lẹ́nu bóyá bóyá àwọn èèyàn tó ń rí bẹ́ẹ̀ Yorùbá ń fi gbogbo ìgbà wà lórí íńtánẹ́ẹ̀tì,
bóyá àwọn ọmọ yín kọ̀ọ̀kan tí wọ́n ń rí bóyá wọn kì í sọ ohun táwọn èèyàn ń sọ fún yín ni. Bàbá, Ọlọ́run ní sọ yín dẹpẹrẹ lẹ́ni yẹpẹrẹ. Ẹ wúwo lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ o nítorí ọ̀rọ̀ yìí. Ok, ọ̀rọ̀ yẹn tó ti fò kúrò lórí bàbá wa Ọọ̀ni ń sìn, ó ti fò sórí bàbá Olúbàdàn. Gbogbo ohun téèyàn fi júùyàn lọ láyé ni bàbá wa Olúbàdàn fi jù yín lọ. Kò sí bẹ́yìn ṣe lè dépò wọn mọ́ láéláé, ọba nìkan ló jọ pa yín pọ̀ pé ìjọba. Tẹ́ ẹ bá takàngbọ̀n pẹ̀lú bàbá wa Ládọjà, ẹ ti ṣe sínétọ̀ dáadé kẹ́ tó bọ́ sórí ọba yẹn, ẹ ti ṣe gómìnà dáadé kẹ́ tó bọ́ sórí ọba yẹn. Odidi lórí orílẹ̀-èdè ó tún ti dìtẹ̀ láti yọ yín tí ilé ẹjọ́ tún dá yín padà sórí ipò yẹn. Pé ẹ̀tọ́ bá bẹ̀rẹ̀ ní parí ẹ̀yìn lẹ́parí nǹkan yẹn kí wọ́n tó wá jọba. Ẹ mọ̀ tí ẹ̀já wá wo gbogbo yẹn, ẹ wo tá a bá yọ ọjọ́ orí yín kúrò lórí nínú ọjọ́ orí bàbá tèmi Olúbàdàn, bàbá mi Ràṣídì Ládọjà, tá a bá yọ ọjọ́ orí tiyín kúrò, bàbá wa Aláàfin Ọ̀yọ́, ẹ dákun, change gbọ́rọ̀ ní òkú o, kí kódà lè pè ní change, torí bàbá wa Ládọjà wọ́n fẹ́ẹ̀ tó yín bí, wọ́n fẹ́ẹ̀ tó yín bí. Respect dẹ̀ ni a fi mọ Yorùbá. Àwọn ọ̀ràn kan wà tó jẹ́ pé wọ́n máa ń fẹsẹ̀ jí àwọn bàbá wọn lójú oorun. Àwọn ọ̀ràn kan wà tí wọn kì í ná ní òbí wọn. Àwọn ọ̀ràn kan wà tí wọ́n believe pé Ọlọ́run nìkan lọ́ba tó gbọ́dọ̀ tẹríba fún, ọgbọ́dọ̀ tẹríba fóbi ẹ̀. Ìṣèlú òun ni ìdálò. Ẹ dákun, nínú àwọn ọ̀ràn yẹn ìran wo lẹ̀yin wá belong sí tó fi jẹ́ pé ẹ̀yin nìkan ni wọ́n sá máa pariwo ní gbogbo ìgbà sáá lórí the same thing. Ìgbéraga ọmọ dá, ìgbéraga ọ̀dá o. Bá a ṣe sọ wípé bàbá wa Lámídì, bá a ṣe sọ wípé wọ́n lo ilẹ̀ tó, ó difficult fún wa láti jáde bọ̀ wọn torí wọ́n ń ṣe dáadáa, wọ́n ń ṣe dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. So bàbá rí ọ̀nà 10 téèyàn wà tó dẹ̀ ṣe dáadáa lọ́nà 8 tàbí 9, á darí ìkan kù jẹyàn. Bàbá wa Láàfin Ọ̀yọ́ sọ ọ̀rọ̀ kan tó dẹ́rù bà mí. Ìdí tẹ́ fi mọ tí wọ́n ń pè ní ọba yàtọ̀ fún àwọn fake ọba nìyẹn. Bàbá wa Lámídì Aláàfin Ọ̀yọ́, wọ́n bi wọ́n léèrè jọ pé bàbá ẹ ti dàgbà, ẹ gbó, ẹ tọ́, ẹ fọwọ́ páwú, ẹ fèrègì jóbi, ìrùkẹ̀rẹ̀ ọ̀jẹ̀jẹ̀jẹ̀ yóò dòkìní mọ̀ yín lọ́wọ́. Ṣùgbọ́n a ti mọ̀ pé ẹ̀yin náà padà lọ bá àwọn bàbá yín náà ní bó ti wùlẹ̀ kọ́ pẹ́ tó. Mùsùlùmí ni wọ́n níyìn, ẹ sì ń bá wọn ṣe ti alábàáláyé. Ẹ dákun torí Ọlọ́run, tí ọba wa di àsìkò tẹ́ ẹ lọ sọ́dọ̀ ancestor yín, tẹ́ padà sọ́dọ̀ àwọn bàbá tí mùsùlùmí ní ògbókù yín ni àbóníṣẹ̀ṣe. Bàbá yẹn ní ọpọlọ, bàbá yẹn wọ́n ní ọpọlọ. Wọ́n ní ìbéèrè wo lè á tún béèrè? Ẹni tí ó gbé òkú tèmi kò tàbí tí wọ́n fòkú mi ṣe tẹ́ ń bi mí léèrè, ẹ lọ béèrè lọ́wọ́ àwọn Ọ̀yọ́mèsì. Ọ̀yọ́mèsì lọ́mọ tí ń bá kú tí wọ́n fòkú mi ṣe. Ṣé pé kò sí nǹkan kan míì téèyàn tún lè béèrè mọ́ lẹ́yìn yẹn. Ó túmọ̀ sí pé bàbá yẹn sì succumb fún àwọn Ọ̀yọ́mèsì. Tẹ́ bá wò dáadáa,
lórí yín. Àwọn Ọ̀yọ́mèsì pín sí méjì, pín sí mẹ́ta. A gbọ́ pé nítorí ọ̀rọ̀ ìjà yìí náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tó yẹ kẹ́ ẹ̀ ṣe wọ́n, torí kò sálẹ̀ sí mi lójú allegedly. Wọ́n ní àwọn nǹkan kan wà tó yẹ kẹ́ ẹ lọ gbà nílé Ifẹ̀ nígbà tí ìjọba tán, bẹ́ẹ̀ lọ gbà. Tó bá jẹ́ pé lóòótọ́ ni, ṣé ọ̀rọ̀ supremacy yìí náà tó bẹ́ẹ̀? Ẹ dákun, ṣé bàbá wa ò ní làwọn fẹ́ wá bá ẹrú lù Ọ̀yọ́ ni? Àbí tẹ́yìn ń gbìyànjú ni pé ẹ̀yin lẹ fẹ́ máa bá bàbá yẹn ṣe ìfẹ́? Àwọn ọba aládé tí wọ́n ní wéètì gidi ní ilẹ̀ Yorùbá wọ́n pọ̀ gan ni o, torí pé according to tá à ń gbọ́, Odùduwà ló bí ẹ̀yẹn. 90 something èèyàn ló ti jẹ Ọọ̀ni k'Odùduwà ó tó dé, bóyá 96 àbí 98 àbí kan náà pé kí ẹ tó bí ẹ̀yin ó tó dé. Ó túmọ̀ sí pé àtọlẹ̀dọlẹ̀ àwọn bàbá wa kan tí wọ́n ń pè ní Ọ̀rànfẹ̀ ó ní gbogbo yín náà, torí ẹ̀ ń bímọ wọnú ara yín náà gẹ́gẹ́ bá a ṣe ń bí wọn náà lójú. Bó bá tiẹ̀ tí wàá wulẹ̀ kó rí, bàbá ẹ jẹ́ kí mo gbà pé ká gbà pé Ọ̀rànfẹ̀, ká gbà pé Odùduwà ló bí yín tòótọ́ directly. Tó Odùduwà bá wá bí yín directly, ṣé àpọ́nlé ò tọ́ sí gbogbo àwọn tó ti jọba kí bàbá àti yín ò tó jọba ni? Ṣé ẹni àrífín ni wọ́n? Then tó bá jẹ́ pé bàbá tó bí ẹ̀yin náà tó ṣẹ̀yìn ní Ifẹ̀ máa fi gbogbo ẹnu dá orúkọ àwọn bàbá yẹn, torí pé àwọn bàbá yẹn ò wojú àwọn Ọọ̀ni rí. Ó níbi títà ti bẹ̀rẹ̀, a sì lè máa jẹ́ kó kọlu àwọn bàbá tí wọn ò ṣe àìdá. Bọ́n tí mò ń fa ayọ̀ try láti fàyọ̀ ni pé bàbá yín tó ṣẹ̀yìn ń bẹ̀ yẹn náà, àwọn náà jọba ń fẹ́, wọ́n fi Ọ̀yọ́ sílẹ̀, wọ́n wá jọba nífẹ̀ẹ́. Ṣé èèyàn máa ń fi nǹkan ńlá kọ́ lọ fi gba kékeré ni? Ṣé bí kékeré làá lọ fi gba ní ńlá? Bí bàbá yín náà bá ti wá gun orí ìtẹ́ yẹn rí, bàbá, ṣé àrífín ló yẹ yín sí ẹni tó bá gun orí ìtẹ́ tí bàbá àti yín ti gùn rí? Ṣé àrífín ló yẹ fún irú wọn? Tá a bá ń sọ lẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ ní gbọ́, bó lè jẹ́ pé ẹ rí pé mi ti dákẹ́ lórí ọ̀rọ̀ yìí, bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ifẹ̀ náà, àwọn ọmọ Ọ̀yọ́ kan náà sì ń jáde tán ń paláṣẹ́nu, tán ń sọ̀rọ̀ bó ṣe wù wọ́n. Àgbàlagbà yìí ṣe kí ló báyìí wá lè fi dákẹ́? Ṣé mọ̀ pé ọ̀rọ̀ tó ń trend ni, tí mo bá ń tẹ̀bà tí ọ̀rọ̀ yẹn mo máa yí ojú traffic sí máa rí. Ṣùgbọ́n àwọn ọlọ́gbọ́n tó ń wò mí, wọ́n á nígbà pé bàbá yìí náà lọ́pọlọ, tí àgbàlagbà máa ń sọ̀rọ̀ bí èwe ni. Bàbá tiẹ̀ ní àwọn tán kí kéré sí mi, wọn ò lè rí kán mọ́ wí. Tó lè pé ní tí wọ́n rí, ní tí wọ́n ń wí, ó jẹ́ ìbámu pẹ̀lú ní tí wọ́n ń rí, tí kìí ṣe pé wọ́n ń parọ́ ní tán rí yẹn. A lè pé wọ́n mọ́ sọ̀rọ̀. Ẹ wò bá tí Awíkòkó náà ti kọ́kọ́ dákẹ́. Nígbà tí ẹ tún ṣe nǹkan míì náà, sóò náà ò ní sọ̀rọ̀. Àwọn èèyàn máa rí Awíkòkó yẹ bí ẹni pé alárìífín ni. Bẹ́ẹ̀ ó sì kìlọ̀ kọ́rọ̀ yẹn ó tó wá máa jẹ máa rí fín. Èmi náà kékékéké mo kìlọ̀, àtèmi àtàwọn míì náà ni wọ́n jọ predict pé ẹ̀tẹ́ ọjọ́ iwájú lélẹ́yìí. Bàbá, ṣé ẹ̀tẹ́ yẹn wá dé báyìí àbí òde? Ó sì jẹ́ ọ̀rọ̀ tí yín nìkan of all ọba
tí ń bẹ ní ilẹ̀ Kóòtù Òjìrè ó ṣe jẹ́ ọ̀rọ̀ tí yín nìkan ni wọ́n ń sọ ti sìn. Bàbá àṣé ká ní ẹ̀ ní àwọn olùbádámọ̀ràn tó ní àbí wọ́n bá yín dámọ̀ràn ẹ̀yin lè gbà. Torí gbogbo tírú wa yìí náà ń sọ yìí ó tóbi ju ẹnu wa lọ. A sì bú yín. N tó ń ṣẹlẹ̀ là ń sọ̀rọ̀ lé lórí. Ó tóbi ju ẹnu wa. Bí bàbá tó bí mi bá wà láyé láti sọ ọ̀rọ̀ kò bá kò gbé sí Aláàfin, àbùkù ni. Àwọn náà ò ní ṣerú ẹ̀ láíláí. Ṣùgbọ́n Yorùbá sọ pé ẹni tó so yangan mọ́dì òun ló sọ ara rẹ̀ di aláwàdà adìẹ. Tá a bá wá kékékékékékéké náà tẹ́lẹ̀ ní gbọ́, àwọn fi yín sílẹ̀. Ṣùgbọ́n n tí gbẹ̀yìn àwí ìgbọ́ gbogbo àì náà lájọ rí. Gbogbo àì lájọ rí. Ìjọ òun là ń parọ́ tanra wa ni pé tí ìlú kan bá wà tí ò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìlú yòókù àti Ifẹ̀, ilẹ̀ Yorùbá ò ní tó à ń tanra wa jẹ ni. Mo fọlọ́run Lédùmarè búra à ń tanra wa jẹ ni. Tó bá di pé àwọn ọba bẹ̀rẹ̀ sí ní ìsìntọ́ yẹ kí wọ́n ṣe báyìí, regardless of ọba kan tó bá lóun ọba tó ní òun ọba wọn ṣe, Ọlọ́run Elédùmarè gbọ́ wọn ó fi ilẹ̀ yọ lọ máa kan dáàbò bò tiẹ̀ kan tí ò ní fi rí àwọn yòókù rárá. So ẹ má rí pé àwọn kan ti ń sọ pé ìfọwọ́sowọ́pọ̀ Ifẹ̀ àti Ọ̀yọ́ ló lè mú wa rí òmìnira tá à ń wá, ló lè mú wa rí gbá, ló lè kò sí ní tó jọ o. Kò sí ní tó jọ o. Kálukú ló lo dáúlà tiẹ̀. Kálukú ló lo. Ìbàdàn náà lo dáúlà àwọ̀ wá fẹ́ kú sórí ẹ̀dá o. Lẹ́yìn tẹ́yìn tí lò kọjá là wá lò. Báwo ọ̀bọ̀ wá jà nítorí ẹ̀? Nítorí gbogbo agbára tí máa ń rúgbò yàn lójú téèyàn bá wà ní orí téèyàn bá lo dáúlà rẹ̀ lọ́wọ́ yẹn. Táwọn ọba wa fa wàhálà tí gbogbo àwọn ọba kan tí wọ́n wà lẹ́ Kóòtù Òjìrè tí wọ́n pọ̀ sí Èkìtì, wọ́n pọ̀ sí Èkìtì jù, tí wọ́n ti tẹ ìlú tí wọ́n dó kí bàbá wa kí wọ́n tó bí bàbá wa Odùduwà. Bàbá wa Odùduwà ọ̀tẹ̀ wọn rọ. Wọ́n tẹ ẹ má parọ́ tanra wa, ẹ má jà parọ́ tanra wa, kò sí nǹkan kan, kò sẹ́ni tó tẹ wọn rọ. Kò sí ẹnì kankan tó tẹ wọn rọ. A rí àwọn bàbá wa tí wọ́n lọ miraculously. Ìkélé yọ lọ kó wọlẹ̀, ìkélé yọ lọ kó fò kó dẹ̀ lọ bẹ́ẹ̀ kan mọ́ ni mọ́. Ṣùgbọ́n a rí bàbá kankan tó wá láti ibi kankan tó rọ̀ wá láti ọ̀run wá sílé ayé. Now, bá a ṣe wá ń sọ̀rọ̀ bàbá wa Odùduwà yìí torí pé wọ́n ṣe dáadáa gan-an. Wọ́n ròyìn pé ìfẹ́ tó tún padà jọba sí ilẹ̀ Kóòtù Òjìrè lẹ́yìn Ifẹ̀ mẹ́rin tó ti kọ́kọ́ wáyé tó fi wá kan Ifẹ̀ tèmi tó jẹ́ pé gbogbo kò kárí tí bàbá wa Odùduwà ṣe lójú ẹrú àtọmọ òun lórúkọ wọn fi há ibẹ̀ yẹn. Tẹ́ bá wò dáadáa àwọn jagunjagun wa kan náà wà n'Íbàdàn tó jẹ́ pé orúkọ wọn tayọ ara wọn nítorí wà gbogbo wọn jagunjagun ni wọn, gbogbo wọn alágbára ni wọn, ṣùgbọ́n nítorí pé àwọn kan rí iṣẹ́ ṣe ju àwọn kan lọ a máa wò pé wọ́n lágbára ju eléyìí lágbára jù eléyìí lọ. So tí gbogbo ayé bá ń bá yín sọ̀rọ̀ bàbá wa Láàfin Ọ̀yọ́ ẹ gbọ́ o, àbùkù gbẹ́gbẹ̀yìn ẹ̀ o, àṣejù ọ̀pọ̀ òun ni ó gbẹ̀yìn bẹ́ẹ̀ ti ẹ rí o. Ẹ bá ti ṣe nǹkan kan táyé ń wọ̀nù ẹ̀ lógun ọmọ ọkọ
ìjọ tó bá yíwọ́ àṣejù ọ̀pọ̀ ni wọ́n sọ fún wọn. Àṣejù náà pọ̀ tí wọ́n nìkan ni. Bàbá wa, mo fẹ́ kẹ́ ẹ sun oorun mẹ́ta tágbàlagbà máa sùn. Kẹ́ ẹ wá wò pé lẹ́yìn Emir Ìwó tó ti di Fúlàní àti Lárúbáwá, ẹ dákun ọba wo ni wọ́n tó ń kàn lábùkù bá ṣe ń kàn yín lábùkù yẹn. Ṣé ẹ kàn fẹ́ kábùkù yẹn ó kàn máa lọ bẹ́ẹ̀ yẹn náà ni? Kankan máa kàn yín lábùkù lọ bẹ́ẹ̀ yẹn. Èmi expect pé by now kan àwọn ọmọ Ọ̀yọ́ kọ̀ọ̀kan tán jáde tí wọ́n tó ń miss chai fún yẹn, ó yẹ kẹ́ ẹ máa kọlù wọn tó ọ̀dà. Bọ̀ gbogbo tíjà yóò fi máa lọ sí lẹ́yìn náà ṣe. Tó bá yá sí ẹ tó jáde ẹ láwọn blọ́gà ni àwọn ni wọ́n jẹ́ jáde yẹn parí sáwọn alátán ní géètì ọ̀sẹ̀lẹ̀ yẹn ọ̀sẹ̀lẹ̀. Kí ló mú yín lẹ́sẹ̀ tẹ́ ẹ̀ fi lè dìde nígbà tí bàbá yẹn ń bọ̀? Tẹ́yìn náà bá wà lórí ìjókòó tí bàbá yẹn bá ń bọ̀, mo mọ bàbá tí mo ní, àwa tá a jẹ́ ọmọ ẹ̀ gangan nìbàdàn, mo mọ bó ṣe ń ṣe sí wa tàbá lọ rẹ. Àwa tá a ti jẹ́ nǹkan kan tá à ń sọ́ba à ń ṣèjòyè, mo mọ bí bàbá wa Ládọjà ṣe ń ṣe sí wa. In fact tí ó bá ṣe bẹ́ẹ̀ mọ́, kì í ṣe pé a máa wá wọ́ lọ sọ́dọ̀ wọn bá ṣe ń wọ́ lọ sọ́dọ̀ wọn yẹn. The most visited ọba nílẹ̀ Yorùbá Ládọjà ni. Látijọ́ tí wọ́n ti di ọba kan tó dé adé títí dì sín àwọn èrò ń wọ́ wá náà. Mi ìdọ̀gbọ́kọ́ nìkan complain lórí bàbá yẹn rí láyé. Ó wá lè débi pé bá wọ́n ṣe dàgbà tó yẹ tí àwọn èrò ìlọ́po bá wá tílẹ̀ tí ń sú lọ, bàbá yẹn ò ní wọlé sọ, yóò make sure pé òun rí gbogbo àwọn tó wà. Kí ló tẹ̀ ẹ̀kọ́ rúwà yẹn látọwọ́ tí wọn? Bẹ́ẹ̀ bá tiẹ̀ kọ́ nítorí pé ọba ni wọ́n kọ́ nítorí pé bàbá ni wọ́n jẹ́ fún yín náà. Ẹ kọ́ nítorí pé bàbá ni bàbá wa Olúbàdàn jẹ́ fún yín. Èmi ò wá láti wá bú yín o. Èyí sì ní gbogbo ọmọ Ọ̀yọ́ tí ó bá jáde tí ó bú mi ni wọ́n mọ̀ bú mi. Ṣùgbọ́n bàbá mi ní táwọn bá ń báyàn sọ̀rọ̀ kò kí ń wo àwọn kó gbọ́ káwọn ó lè bá a jèrè ọ̀rọ̀ lára rẹ̀ lọ́la. Wàláì tàláì símọ́bí láì lásìláwà tẹ́ ẹ bá ń bá a lọ báyìí gbogbo ọmọ kóòtù òjìrè á padà jèrè ọ̀rọ̀ lára Ọ̀yọ́. Gbọ́dọ̀ jẹ́ pé a ti ń jèrè ọ̀rọ̀ náà. Gbogbo ẹni tí ò tọ́ kó jáde kó wá kàn yín lábùkù, gbogbo ọ̀nà ń wá tá ń fẹnu àbùkù sọ̀rọ̀ yín. Ẹ dákun kílẹ̀ tó ń wá. Mi ìmọ̀ ń tẹ̀ ń wá. Bàbá wa Ládọjà kò lè rántí ọdún tó ti ṣiṣẹ́ lọ́ndà èèyàn mọ́. Wọ́n lè rántí ìyẹn mọ́. Èyí sì ṣe sin àwọn èèyàn ní kó tó di pé wá jọba náà. Kò yẹ kí gàrú yẹn tó bẹ́ẹ̀ yẹn, ó ti ń di gàrú lójú anybody. Ṣé tẹ́ bá wá dìde kí wọn? Ṣé ẹ wá ní gamọ́ ni tẹ́ bá ti dìde kí wọn yẹn? Ẹ ní gamọ́. Àbí torí kò yé mi. Anyway, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kí n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn. Ẹnu mi ò gba ọ̀rọ̀ púpọ̀ nítorí bàbá mi wà lára àwọn tí nǹkan yẹn ṣẹlẹ̀. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ò fojú mi ráre. Lẹ́yìn àwọn ọmọ Ọ̀yọ́ kọ̀ọ̀kan ní tí ìrí Yorùbá kan tó jáde tàbí ọmọ kóòtù òjìrè kan tó jáde tó dá bàbá mi lẹ́bi tó ṣẹlẹ̀ yẹn. Wọ́n tó ń bá mi kan sára sí ni. Bàbá mi, bàbá Ládọjà, ọ̀pọ̀lọpọ̀ nínú wa láti mọ̀ pé bí àsìkò yín ó ṣe rí lélẹ́yìí. Torí Ọlọ́run jẹ́ ìfìgbà kankan tọrọ jẹ. Gbogbo téèyàn sì súnmọ́ téèyàn fi mọ táwọn ọ̀ràn rẹ̀ ń wá. Òun lẹ súnmọ́ gbogbo ẹ̀lẹ́ ti ṣe sẹ́yìn. Ẹ kì í sọ Ọlọ́run.
kò sí ẹni tí ò ní ní kùdìẹ̀kudiẹ kan tàbómi, ṣùgbọ́n kùdìẹ̀kudiẹ yẹn kò yẹ kó pọ̀ ju dáadáa tí èèyàn ń ṣe lọ, kò yẹ kó pọ̀ ju bẹ́ẹ̀ lọ. Àwọn kan mọ̀ sojú ayé nú àwọn ọba yẹn lẹ́rọ̀ ọba míì tí wọ́n máa sọ̀rọ̀ ẹ̀sìn kìrìsìtẹ́nì àtẹ̀sìn Islam bí ẹni pé ẹ̀sìn àtìrandíran wọn ni. Òun ni mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ bàbá Olówùkúta despite the fact pé wọ́n jẹ́ aláàjì, wọ́n máa ń lọ Mẹ́kà ṣeré, wọ́n dẹ̀ lè jáde, wọ́n lè sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn. Bàbá wa Makama wọ́n bi wá léèrè pé nínú àlùkùránì ṣé Adéwálé lẹ rí ìtàn Adéwálé lẹ rí ńbẹ̀ ni àbí ìtàn Ládọjà àbí ìtàn ẹni ìtàn àbí ìtàn Adéjàre àbí ìtàn ọmọ Yorùbá wo ló wà nínú àlùkùránì tàbí Bíbélì? Ọ̀dà kí làwa wá fẹ́ para wa fún? Tí irú àwọn bàbá yẹn bá sì lè jáde kí wọ́n sọ̀rọ̀, kàn sọ tí wọ́n ń sọ yẹn. Àṣé ọ̀rọ̀ tí mo máa ń sọ pé ẹ lè máa bú gbogbo ọba, ẹ lè máa kó gbogbo ọba pọ̀, àṣé oníṣẹ́ǹsì sá. Torí tá a bá ń bú ẹ̀tù orí ọmọ fọ́ àwo ni. Bàbá, mo tó fẹ́ advice ẹ gbọ́ ẹ sì bí aláìgbọ́, ẹ rí ẹ sì bí aláìrí. Ṣé bí ẹ̀yin náà ni gbogbo ayé ń fẹnu kò jọ sí lórí ọ̀rọ̀ bàbá Arọ́fálẹ̀? Ẹ̀yin ẹ wò pé kíní yẹn ti wálẹ̀ ẹ̀sìn, ẹ tún fẹ́ jì, ẹ tún fẹ́ kí ẹ̀yin náà dẹ̀ ti mọ tá à ń pè ní Yorùbá. Téèyàn bá ti kọjá yẹ àwọn ìbú kan wà tá a mọ̀ tó jẹ́ Árábù, tá a mọ̀ pé kò rí bẹ́ẹ̀ tí gbogbo nígbà tí majority bá ti ń sọ pé ó rí bẹ́ẹ̀ yóò padà rí bẹ́ẹ̀ náà lójú gbogbo ayé rẹ̀. Èmi kàn bẹ̀ bàbá wa Aláàfin pé ẹ jọ̀ọ́ do the needful. Òrùn tó kù lókè yìí ó lè gbé aṣọ wọ̀ táṣọ gbẹ wò. Torí wọlé tẹ̀ sí òjò tó rọ̀ tí ò dá, adániwáyé nìkan ló mọ di èèyàn tí ó pa ò. Tí ẹ bá já mi lórí ìwà táwọn èèyàn rí níwà ìgbéraga yìí, táwa èèyàn rí níwà ìgbéraga yìí, Ọlọ́run ní jẹ́ kí gbogbo wa padà wá sọ lọ́jọ́ ọ̀la pé ṣé bá a sọ fún yín. Ọlọ́run ní jẹ́. Ní tí mo fẹ́ kó ṣẹlẹ̀ ni pé kẹ́ ẹ ṣe the needful, káwa sẹ́ẹ̀ máa jáde ká máa sọ pé bàbá ṣe bí a sọ pé báyìí ní òòlù tẹ́ bá ṣe the needful. Tí mo bẹ̀ lọ́n kó ṣẹlẹ̀ nìyẹn. Mi bẹ̀ lọ́n ní other way round. Gbọ́ àkọọ́lẹ̀ ó ti gbẹ, kádàrá ti gbẹ, kò sẹ́ni tó lè yẹ kádàrá yẹn. So ètò àsọ fún yìí bàbá kọjú sí yẹn ta, bàbá kọ ẹ̀yìn sí ẹjà lọ́fà, tó bá ku ẹ̀yin nìkan bàbá wa Láàfin Ọ̀yọ́ ẹ tún èrò ara yín pa o. Ọgbọ́n tá a gbọ́n tá a fi kọ́ ilé tí ilé ọ̀hún ró gẹ́gẹ́gẹ́ kò tó ọgbọ́n tá a gbọ́n tá a fi sunrun bẹ̀ lásùn falala o. Bàbá yìí ti gbà pé àwọn kan lẹ́jọ́ dúró yìí ni. Ṣé ká wá sọ pé àwọn ni wọ́n ń ṣàṣeyẹ ni? Ṣé ká ní àwọn ni wọ́n ń jẹ́ kí àwọn èèyàn máa hate yín ni àbí wà tẹ́yìn gangan lọ́wọ́ ara yín? Èmi bẹ̀ yín ẹ ṣe the needful. Gbogbo tá à ń sọ yìí títí tẹ́ bá ṣe the needful títí oṣù mẹ́ta oṣù mẹ́rin á ti gbàgbé gbogbo nǹkan tó wáyé sẹ́yìn o. Torí gbogbo nǹkan tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ṣe fún wa
tá a ti kọ́kọ́ kàkún rí a padà kakọ́ mọ́. Bàbá wa Abíọ́lá wà nínú àwọn tí ò jẹ́ kí bàbá wa lọ́wọ́ lórí ipò kan sáré. Mi sọ pé àwọn gangan ni ipò tí wọ́n pẹ̀lú àwọn tí wọn ò jẹ́ kán dà rẹ̀. Now, ìgbà tí wọ́n mú bàbá wa Abíọ́lá, a rántí gbogbo yẹn mọ́ o. Tá a rántí ni pé ọmọ Yorùbá ni wọ́n, ọmọ Kóòtù Òjìrè ni wọ́n. Gbogbo wa la sì dúró tí wọ́n títí tó fi dọjọ́ tí wọ́n sílẹ̀ bọ̀ sásọpọ̀ rẹ̀. So mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ pé kò sí tó ní bẹ̀rẹ̀ tí kì í lópin. Tẹ́ ẹ bá tètè ṣe the needful nsìn, gbogbo ohun tó ń rùn yìí kò lè pósù mẹ́ta tí ò fi tán lẹ̀. Ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín, ojú ò ní tì yín. Ẹ dákun torí t'Ọlọ́run. Gbogbo ẹ̀yin èèyàn tí ẹ ń pè mí pé kí n sọ̀rọ̀, tí màá sọ náà ò lè jù báyìí lọ. Ẹ sáà ní máa bú àwọn kábíyèsí wa lábójú àbíwọn, torí pé ìran bàbá mi kan ò sí irú ẹ̀ rí, èmi ò sì ní yọ́ máa lè. Ṣùgbọ́n ìran bàbá mi máa ń advice àwọn ọba àbáṣíwájú wọn, pàápàá jùlọ tí wọ́n fẹ́ já sí kòtò, wọ́n á jẹ́ kó yé wọn pé ibi iṣẹ́ ìlú yẹ kòtò lọ́wọ́ àbẹ̀ ẹ̀ padà. And exactly that is what I am doing. So ọ̀rọ̀ tẹ́ fẹ́ kí n sọ mo ti sọ o, ṣùgbọ́n ní ilé sọ̀jú báyìí lọ torí wọ́n ń so òǹlè bú àgbà. Mi fẹ́ tí àwọn ọmọ Ọ̀yọ́, mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ràn mi lọ́yọ̀ọ́ títí dìsìn. Ní ìdẹ̀fẹ́ kí dídá sí ọ̀rọ̀ Ọ̀yọ́ kó tó máa ya àwọn èèyàn kan kó lẹ́yìn mi. Mi ò fẹ́. Wàláì mi ò fẹ́. So ó bẹ́tà ká máa lékún ju ká máa túká lọ. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé ó kan tó bá ní ohun òbódò ṣe kò ní di 10 láéláé. Débi yóò tiẹ̀ wá di 100, débi yóò di 1000, débi yóò tiẹ̀ wá di million. Tí ó kan bá ti lóhun òbódò ṣe ọ̀tán ibi tí ó takú sí ni kò ní dẹ́wà, kò ní di 100, kò ní di million, kò ní di trillion. So bẹ́yìn nìkan bá ń bá gbogbo ọba jà nílẹ̀ Yorùbá, ẹ fúra, ẹ fúra. Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ já ṣubú o. Kò tó ń bẹ nílẹ̀ gègèlè rèé o. Ilẹ̀ Kóòtù Òjìrè kì í yọ̀yàn nígbà òjò. Inú ẹ̀rù gbágbá ilẹ̀ ibẹ̀ máa ń yọ̀yàn o. Bàbá ilẹ̀ yìí ò ní yọ̀ yín o. Ẹ dákun torí Ọlọ́run, ẹ ṣe the needful. Ẹ̀yin mi kò lè jù báyìí lọ. Mo ti ṣe ní tẹ́ fẹ́ kí n ṣe nípa dídásí. Dídásí yẹn náà dẹ̀ ni wọ́n á fi rawọ́ ẹ̀bẹ̀ sí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ni. Mo dẹ̀ tí wọ́n á fi kan sára ṣe bàbá mi Olúbàdàn pé Ọlọ́run ò jẹ́ kí ebi ó lé yín dé orí oyè yẹn. Gbogbo ń tẹ́ ẹ dà lẹ́ ti dà kẹ́ ẹ tó padà wá dọ̀bà. Gbogbo ń tẹ́ èèyàn dà láyé lẹ́ ti dà kẹ́ ẹ tó padà dọ̀bà. So mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Bó lóúnjẹ bá rí wa nìbàdàn tó bá rojú, àwa náà máa ń fi àìjẹ tẹ́ wọn ni. Lóúnjẹ kan tó bá rí bàdàn tó rojú, àwọn àfa ẹ̀jẹ̀ tẹ̀ á máa pretend bí ẹni pé oúnjẹ tá a ti ẹ̀jẹ̀ ó ti yó wa jù, bíi pé ikùn wa tipátipá la fi mí pẹ̀lú oúnjẹ tá a ti jẹ. Tó bá wù yín ẹ gbọ́, tó bá wù yín ẹ má gbọ́. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́, tó bá wù yín ẹ bú mi, tó bá wù yín ẹ má bú mi, tó bá wù yín ẹ̀yin náà ẹ bá bàbá sòótọ́ ọ̀rọ̀, tó bá wù yín ẹ máa advice wọn against ní gbogbo ayé rí tán sọ yìí. Bóyá majority tó wọ́n ń sọ̀rọ̀ yìí, bóyá wà láàmú tá à ń ṣe ni o, bóyá ẹ̀yin minority tẹ̀ ń sọ pé kán máa ṣe bí wọ́n ṣe ń ṣe lọ tí gbogbo ayé complain lórí, bóyá ẹ̀yin lẹ̀ mọ̀ nǹkan tẹ̀ ń ṣe ni o. Ẹ jẹ́ ká fi òkú lọ́wọ́ lọ, kò ní jù báyìí lọ. Mo kí gbogbo àpójú fẹ́ra. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, ìgbẹ́jọ́ ní àkọ́tún eré tí mo fẹ́ máa mú wá fún yín, tí a sì ti ń pò pọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Pẹ̀lú ògo Ọlọ́run, mi ò lè sọ pé bàbá ìpàtó, ṣùgbọ́n nínú January ilẹ̀ bẹ̀rẹ̀ sí ní wò,
torí inú ọdún tuntun ló yẹ ká fi nǹkan tuntun lọ́lẹ̀. mi wá tí lè sọ pé pàtó ọjọ́ báyìí ṣùgbọ́n gbogbo yín náà lẹ mọ̀ torí a ṣe gbogbo ohun tó yẹ ká ṣe lórí ẹ̀, a ṣe ìpolówó tó yẹ ká ṣe, gbogbo àwọn lóko náà ó tún bá mi fẹnu sí pẹ̀lú ògo Ọlọ́run. ànìkanjú kó ọdún yìí á yàgò fún gbogbo wa ó kí wọ́n wá gbé ojú ò fẹ́ra kó.